tẹ̀síwájú ṣáàbì tí tẹ̀wá ọlọ́run ló. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́. La ilaha illallah, alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀. Èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé. Èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́. Ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. àwọn lèmi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà, ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o, bó bá rí wúra àsọdàlù. Bẹ́ẹ̀ ewé ń jẹ́ lẹ́yìn ọlọ́run ọba. Èyí tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwọn nílò. Mo kí gbogbo wa ní ọlọ́kùnrin ọ̀dọ́kan, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olùfẹ́ yín, Dr. Mutiu. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní orí ètò yìí, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí astrology. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àwọn kan kéékèèké, ewé àti egbò tí ó máa ṣe àǹfààní fún wa, tí kò jẹ́ èyí tí ó máa jẹ́ ìpalára. A máa ń sọ̀rọ̀ nípa ètò àdúà ní ìlànà ti Mùsùlùmí àti ètò àdúà ní ìlànà ti Christian, ìyẹn ní orí ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó mọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àtèyí tá a ti ṣe. Lẹ́nu bí ijọ́ mẹ́ta sẹ́yìn, à ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, èyí tí àwọn èèyàn ń fún wa láti fi treat topic. Ìgbà míì inú mi máa ń dùn tí mo bá rí èèyàn tó bá fún mi topic pé ẹ bá sọ̀rọ̀ nípa nǹkan báyìí, ẹ bá sọ̀rọ̀ nípa nǹkan báyìí. Èyí tí mo fẹ́ mú wá lónìí náà ni topic tí ẹnìkan fún mi nínú comment tó sọ pé kí ni solution sí àlá tí èèyàn bá ń lá pé èèyàn ń bára òun padà, pàápàá jùlọ níbi tó ti lọ school ní kékeré, ní secondary school, tàbí kó máa lálàá padà sẹ́yìn gbogbo nǹkan tí ó ti ń ṣe látẹ̀yìnwá kó máa lálàá ẹ̀. Ṣé rí àlá yìí common, pàápàá jùlọ ní àwọn tó bá jẹ́ ìràwọ̀ atẹ́gùn, wọ́n sábà máa lálàá ìpadà sẹ́yìn jù. Àwọn wo ni ìràwọ̀ atẹ́gùn? Àwọn náà ni tí wọ́n bá jẹ́ ìràwọ̀ atẹ́gùn tá a mọ̀ sí Gemini, tá a mọ̀ sí Aquarius àti Libra. Wọ́n sábà máa lálàá ìpadà sẹ́yìn. Wọ́n sábà máa lálàá pé àwọn ń ṣe exam, àwọn ò parí exam náà. Wọ́n sábà máa lálàá pé bóyá secondary school ni o, bóyá primary school tí àwọn wà, táwọn ti ṣe tán, àwọn tó bára wọn bẹ̀, tàbí
ìdílé bàbá wọn láyé ijọ́un bọ́n ṣe máa ṣe nígbà kan wọn tó bára wọn níbẹ̀. Ó pọ̀ ó common fún àwọn ìràwọ̀ tí a mọ̀ sí ìràwọ̀ atẹ́gùn. Àwọn ìràwọ̀ mìíràn máa ń lá bẹ́ẹ̀ o, but àwọn tó common sí jù òun ni ìràwọ̀ atẹ́gùn, bí kán máa ṣe exam, bí kí tó bá jẹ́ footballer nínú wọn kán fẹ́ gbá bọ́ọ̀lù, kí nǹkan kan dì wọ́n lẹ́sẹ̀ mú, kán force ara wọn gbá bọ́ọ̀lù yẹn, kó jẹ́ pé àtojú oorun gan wọ́n ti ní injury wálé ayé. Ṣé ẹ rí irú àwọn àlá báyìí? Lóòótọ́ gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ, Islamically àti nínú ìlànà ti Christian o àti nínú ìlànà ti ìbílẹ̀, nínú ìlànà Mùsùlùmí, Islamically, àwọn àlá kan wà tó jẹ́ pé a ti máa ń sọ̀rọ̀ pé àwọn àlá kan wà tó jẹ́ pé béèyàn bá lá àlá láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Àlá tó confirm láti ọ̀dọ̀ Ọlọ́run pé o lálàá kan inú ẹ̀ dùn. Àlá tó bá ti lá tó bá ti ń rí nǹkan tó ń dẹ́rù bà ẹ́, ó ti mọ̀ wípé ní àṣẹ ìtàn ni. Òkè ń sìn kó lọ wà nínú mọ́tò, kán máa ṣe síkìrì nínú mọ́tò, kán máa gbé orúkọ Ọlọ́run tóbi, kán máa kọrin tó dùn. Ó wá lálàá yẹn títí pé ó wá ojú àlá yẹn orí ẹ̀ wá wó, wá sunkún, ó sunkún já sáyé. Àlá tí ò dáa kọ́, àlá tó dáa ni. Ẹ wá rí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń lárú àlá yìí tí a ti sọ sẹ́yìn yìí nípa pé ó wà níbi kan tẹ́lẹ̀ rí, ó tún padà síbẹ̀, bí tó ti ń ṣe exam ó tún padà síbẹ̀. Àlá yìí nǹkan tó ń túmọ̀ sí ni pé àlá ìfàsẹ́yìn ni. Àlá ìfàsẹ́yìn ni. Nǹkan tó kọ́ túmọ̀ sí lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ náà ni pé tírú àlá yìí bá wáyé, irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ní kó kíyèsíra ẹ̀. Kó kíyèsíra ẹ̀. Bóyá ó fẹ́ dáwọ́lé kinní kan, tó bá dáwọ́lé nǹkan yẹn k'Ọ́lọ́run jẹ́ kó ní àṣeyọrí. Tó bá jẹ́ pé ọ̀dọ́ tó ṣẹ̀ fẹ́ fẹ́yàwó ló lárú àlá báyìí, tó jẹ́ pé wọ́n ti fi ètò ìyàwó sójú ọ̀nà, wọ́n á ní kó ṣàdúrà gidi pàápàá jùlọ lórí ìyàwó ẹ̀ kó tó lè gbé obìnrin báyìí sílé. Nǹkan tí gbogbo nǹkan ṣáà ń túmọ̀ sí náà ni pé àlá ìfàsẹ́yìn ni. Kì í ṣe àlá tí ó dáa tó yẹ ká mójútó ni. Àlá tó yẹ kí ẹ̀dá kó mójútó ni. Ìlànà mẹ́ta kan ni mo wá mú wá fún wa lénìí fún ẹni tó bá lè ṣe é láti lè fi bárú nǹkan báyìí jẹ́ nínú àlá. Nínú ìlànà àkọ́kọ́, òun náà ni tí ẹni náà bá jẹ́ Mùsùlùmí tó bá lá irú àlá báyìí gẹ́gẹ́ bí a ṣe fi kọ́ wa. Tí ẹni náà bá ti jí kó tó di pé ó sọ̀rọ̀ sí èèyàn, position tó bá wà tó bá fi ẹ̀gbẹ́ lélẹ̀ kó kọjú sí left side, kó wá sọ pé a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Kó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Kó wá tutọ́ kó tú lẹ́ẹ̀mẹ́ta sí ẹ̀gbẹ́ àlàáfíà yẹn, kó change position yẹn, kó sùn padà. Nǹkan tí eléyìí dúró fún ni pé àlá burúkú yẹn ò ní ṣẹlẹ̀ lórí wa. Àlá burúkú náà ò ní ṣẹlẹ̀ lórí wa láyé. Tó bá jẹ́ pé o ṣe lénìí, o tún lárú àlá bẹ́ẹ̀ ńjọ́ kejì, gbìyànjú láti máa ṣe lọ. Gbogbo ìgbà tó bá ti ń ṣe, ó ní mo fi ṣàlàyé fún wa nígbà kan pé tí èèyàn bá jẹ lójú oorun, gbìyànjú láti mu ìtọ̀ tó bá kọ́ tọ̀ kó mú, ó máa pa oró ẹ̀. Tó bá tún lá àwọn tó fẹ́ gbérú ẹ̀ wá tún mú. Nígbà tó bá ṣe bẹ́ẹ̀, nígbà tó bá yá, ó ní á fi ẹ́ lọ́rùn sílẹ̀. Alákọ̀ọ́kọ́ nínú ìlànà ti Islam nìyí. Nínú ìlànà Islam bákan náà lẹ́ẹ̀kejì náà ni pé tí ó bá ti di pé a máa ń lá àlá púpọ̀ tó jẹ́ pé àlá tó burú tí ó sì ń dẹ́rù bà wá gidi, tí a bá ti jí ní àárọ̀ kùtùkùtù tàbí ẹ jẹ́ kí kinní kó wà nínú ẹ̀jẹ̀ wa ká máa ṣe, wàláhì tàláhì summa billahi lazi la huwa. Bí èèyàn bá dún mọ́ àdúrà yìí dáadáa, tó bá fẹ́ wọ mọ́tò tí mọ́tò náà bá máa ní accident, tó bá ti wọnú ẹ̀ mọ́tò náà ò ní ṣiṣẹ́. Tó bá ní kí gbogbo bóòlù tó bá tún bóde, tó bá tún start mọ́tò ṣiṣẹ́, tó bá tún padà wọnú ẹ̀ mọ́tò náà ò ní ṣiṣẹ́. Ní bá wọn púpọ̀ wọ̀wọ́. Gbogbo ẹ̀dákẹ́dá tó bá dẹ̀ tẹnumọ́ irú àdúrà tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí, wàláhì summa billahi lazi la huwa, aburú ayé kan ó kéré ó tóbi kò ní bá ru ẹni náà.
ó dá tí èèyàn bá tó bá wà nínú ẹ̀jẹ̀ èèyàn tí èèyàn bá ń ṣe ní gbogbo ìgbà kí wọ́n na àdúrà náà lójoojúmọ́ tí Ọlọ́run bá gbà wá láàyè. Ẹ jẹ́ ká máa ṣe bisimilahi rahman rahim 100, bisimilahi rahman rahim 100, salamu kaula min robi rahim 100, salamu kaula min robi rahim 100. Ó di nǹkan méjì. Asbunallahu wa ni'mal wakil 100, asbunallahu wa ni'mal wakil 100. Ó di nǹkan mẹ́ta. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim, la hawla wala quwwata illa billahi al-aliyyil azim 100. Ó jẹ́ nǹkan mẹ́rin. Ṣé wá ní nǹkan mẹ́rin yìí ẹ jẹ́ ká máa ṣe ní 100. Ó níye àwọn èyí tí mo sọ yìí ó ní àdàdì o, àmọ́ tí a bá ní ká jókòó ti àdàdì ẹ̀ ọ̀pọ̀ nu wa lè máa ṣe. Irú bisimilahi rahman rahim sí tá a bá fẹ́ àdàdì ẹ̀ iye gangan tí téèyàn bá ń kà yẹ òun náà dáa. Bẹ̀tẹ̀ yìí tá a mú wá yìí láti lè fi kọ́kọ́ bẹ̀rẹ̀ kó má bàa ní wa lára. Ó kéré jù tá a bá lè ṣe 100 ó dáa pẹ̀lú àṣẹ Ọlọ́run aburú ó kéré kò ní kàn mí, kò ní kàn yín, kò ní kan gbogbo ẹni tó ní àǹfààní tó ń wò mí ní òní. Ẹ wá rí ìlànà kejì tí a mọ̀ sí ti Christian. Tí a bá lá irú àlá bẹ́ẹ̀ tó bà wá lẹ́rù gidi, ẹ jẹ́ ká wá kándù ìmọ́lẹ̀, kándù funfun ẹ jẹ́ ká wá. Ẹ̀kan náà la máa ń ṣe irú nǹkan báyìí, ẹ̀kan péré òní a máa ń ṣe. Tá a bá ti wá rí kándù yìí, ǹjọ́ a bá lálàá yẹn, tá a bá ti lálàá yẹn, ẹ jẹ́ ká mú kándù yìí ká wá sọ àlá yẹn tá a lá ká sọ sí gbogbo ara kándù yìí pé àlá báyìí ni mo lá o, ó bà mí lẹ́rù. Ẹ máa ṣe àdúrà tẹ́ bá mọ̀, àwọn àdúrà ìṣẹ́gun tá a bá mọ̀ ẹ jẹ́ ká máa ṣe sí ara kándù yẹn. Tá a bá ti ṣe sí tán, olive oil ẹ jẹ́ ká mú ká fi pa ara kándù yẹn. Tá a bá ti fi pa lára, ẹ wá jẹ́ ká tanná sí kó jó. Ṣé rí nígbà tí kándù yẹn bá ń jó lọ́wọ́, ẹ má jẹ́ ká kúrò nídìí ẹ̀, ẹ jẹ́ ká máa ṣe àdúrà, ẹ jẹ́ ká ṣe àdúrà dáadáa. Tí kándù yẹn bá ti wá jó tán pátápátá, ṣé wá rí ẹ̀jókòó ẹ̀, ẹ jẹ́ ká kó, ẹ jẹ́ ká gbẹ́lẹ̀ kó jìn, ká rì mọ́lẹ̀, ká wá fi ẹsẹ̀ àlàáfíà wa kẹfọ́ ká fi kì mọ́lẹ̀ dáadáa. Ìyẹn ìlànà ti Christian ni fún àwa tí a bá lè ṣe àdúrà. Ẹ wá rí ìlànà ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni gbogbo wa tí a bá mọ ewé kan tí wọ́n ń pè ní ewé tunpinyan. Tí a bá rí ewé yẹn máa ń dàbí ewé rere, ó máa ń rùn hàràhàrà. Tí a bá gbọmọ báyìí ó máa ń rùn gidi. Ewé tunpinyan, ẹ jẹ́ ká gún ewé nìkan kó kúnna dáadáa. Ẹ jẹ́ ká púpọ̀ mọ́ ọṣẹ, ìyẹn bóyá ọṣẹ Ghana ni o tàbí ọṣẹ dúdú, ẹ jẹ́ ká gún. Alálẹ́ tí a bá ti fẹ́ sùn, ẹ jẹ́ ká máa bu ọṣẹ ká máa fi wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run pé èèyàn lálàkàlà kò ní wáyé mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Alákàlà tí èèyàn bá dẹ̀ ti ń lá, tí èèyàn bá ti ń fi ọṣẹ náà wẹ̀, Ọlọ́run mi a máa pa gbogbo oró burúkú àlákàlà tí èèyàn lá, kò ní jẹ́ kó ṣẹ lórí wa, kò ní ṣẹ lórí ọmọ wa láṣẹ Èdùmàrè. Àmọ́ advice kan tí mo fẹ́ fún gbogbo wa náà ni pé gbogbo ìgbàkígbà tá a bá ti lálàkàlà, ẹ má jẹ́ ká sábà máa sọ àlá wa kiri. Àlá tí èèyàn bá lá ó ń tọ́ka ìtọ́sọ́nà kan fún èèyàn ni. Ẹni tó bá fẹ́ sọ àlá ẹ̀ fún jẹ́ pé ní tó lè ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀ ni. Òdọ́rọ̀ eléyìí sọ pé mo lálàá pé mo wà nínú plane, mo ń travel. Òdọ́rọ̀ eléyìí mo lálàá pé ìgbà wo làlá ẹ̀ fẹ́ ṣẹ. Àlá burúkú ò ní ṣẹlẹ̀ lórí wa. Àlá téèyàn bá dẹ̀ ti lá, téèyàn bá ti ń sọ lásọjù fún different people,
irú àlá báyìí á máa tètè ṣẹ lórí èèyàn, ìyẹn èyí tí ò dáa ni o. Èyí tó dáa wọn ò ní jẹ́ kó ṣẹ o. Èyí tí ò bá ti dáa, òun ni wọ́n á jẹ́ kó ṣẹ. Àlá burúkú ò ní ṣẹ lórí mi, kò ní ṣẹ lórí yín, kò ní ṣẹ lórí aya wa, kò ní ṣẹ lórí ọkọ wa, kò ní ṣẹ lórí àwọn ọmọ wa. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà lénìí, èmi náà lọmọ yín lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí lè kó mọ̀ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mẹ́ta tí ṣe àtèyí tá ti ṣe. Ó dàbọ̀.